tẹ́ bá ń gbọ́ ojú ogun le bẹ́ẹ̀ lórí fún àáfàá àfíìsì wọn ò lóye kúránì bí evangelist Noah ṣe lóye rẹ̀ ẹ wo ó lágbára nínú fídíò yìí ó gbẹnu tán gan o nǹkan tí mo lérò ni pé ó jọ bí ẹni pé àáfàá àfíìsì nígbà tí wọ́n ṣì wà nílé kéwú tí wọ́n ń kọ́ kéwú ohun tí àáfàá wọn tó kọ́ wọn làwọn gbàgbọ́ nínú ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ yẹn nínú kùránì wọ́n sorí ẹ̀ kodò ni nǹkan tó fa ìṣòro fún àáfàá àfíìsì níbí báyìí nìyẹn torí tẹ bá wo fídíò yìí pẹ̀lú gbogbo ohun tí evangelist Noah tí wọ́n mú jáde nínú kùránì ṣe ló ó ṣàjèjì sí wọn gan ẹ má jẹ́ kí n wulẹ̀ sọ ẹ jẹ́ ẹ̀yin náà ẹ wá wò fúnra yín kẹ́ rí ìdánilójú nǹkan tí mò ń sọ kó má dàbí àsọdùn ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n rí òtítọ́ bíbélì sọ pé ẹ̀yin yóò mọ̀ òtítọ́ yóò sì sọ yín di òmìnira ẹ ṣé yóò dára fún wa ó yá lókè lọ́hùn. ṣẹ́rí ẹ jẹ́ kí gbogbo wa àti mùsùlùmí àti christian àti oníṣẹ̀ṣe èdè yorùbá ọ̀nà gbogbo wa ń sọ ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe ra wa lókun ẹ gẹ́tẹ̀ ká sì kí ọ ilẹ̀ bàbá wa tí í ṣe ilé yorùbá wa ẹ má jẹ́ àgbé ẹ̀sìn ìpànìyàn kan sí ọ̀ndà ẹ̀sìn ṣẹ́rí inú christian tí wọ́n náà tẹ̀lé jesus christ jésù ò ní kí ẹ máa lọ pààyàn prophet muhammed kò sọ pé kí ẹ máa lọ pààyàn àwọn oníṣẹ̀ṣe kò sọ pé kí ẹ máa lọ pààyàn ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù sá ẹjọ́ mo bẹ̀ yín ẹ kó farabalẹ̀ jésù sọ pé ká pààyàn mo agree torí kò sí ní kan bíbélì tó ti ní ká pààyàn mùsùlùmí ni ẹ sọ pé ànábì Muhammad sọ pé ká pààyàn mo fẹ́ gbàgbọ́ ẹ fún yín reference. ẹ ṣe sùúrù pásítọ̀ ẹ jẹ́ kí n láǹdì kan tí mo sọ tó ti yẹ yín. ok sir yes sir all right ẹ jẹ́ kí n fún yín 1 minute. ní bìlífù tèmi èmi mọ̀ wípé kò sí ẹ̀sìn kan tó máa wà tí ó sọ wípé kó lọ pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn àìdá ìṣẹ̀ṣe o ọ̀ kírísítẹ́nì o ọ̀ mùsùlùmí torí èmi tí mo wà yìí ẹ̀ńgẹ̀tẹ̀ christian school ni mo lọ both my primary and secondary school wọn ò kọ́ wa wá ṣe CRS wọn ò kọ́ wa bí ká máa pààyàn ní nígbà tí wọ́n fi ṣe CRS mùsùlùmí tí mo dẹ̀ ń ṣe tí mo jẹ́ muslim tí wọ́n bí mi sí ẹ̀ńgẹ̀tẹ̀ islam ò kọ́ wa kí ká máa pààyàn tó ti yẹ gbogbo àwọn bandits ẹ̀rí máa pààyàn yàtọ̀ tí muslim wọ́n kàn sá sí under ẹ̀sìn kan láti máa dá nǹkan lónìí now ẹ wò ní sí tí wọ́n fẹ́ pààyàn ní wọ́n sọ pé Allahu Akbar tó ti yẹ àwọn mùsùlùmí tá bá fẹ́ pààyàn a máa sọ pé Allahu Akbar tó ti yẹ ta ni wọ́n fẹ́ gbọ́ bẹ́ẹ̀ tí ò ní sọ wípé àwọn mùsùlùmí tó ti yẹ now wọ́n tún lè sọ wípé wọ́n sọ pé wọ́n sọ pé hallelujah tó ti yẹ ta ló fẹ́ gbọ́ bẹ́ẹ̀ tí ò ní sọ pé kírísítẹ́nì tó ti yẹ ṣẹ́yìn tá bá fẹ́ mú fọwọ́ nílẹ̀ yorùbá yìí tó ti yẹ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́sìn ẹjọ́ 1 minute mo fún yín títán sá ẹjọ́ 1 minute mo fún yín láti fi balance òtítọ́ now ẹ wá fún mi ní verse Quran tánà ibi tí ní ká máa pààyàn nínú bíbélì kò sí bíbélì tí ní ká pààyàn ó dọ̀ sọ fún pétérù kẹ́ni tó bá pààyàn ẹ̀jẹ̀ lápá náà ẹjọ́ fún mi ní verse kan níbi tánà ibi tí ní ká máa pààyàn ká máa pààyàn ìgbàgbọ́ nínú Quran. kò sí fáàsì kan tánà ibi tí ní ká pààyàn kò sí nínú Quran tánà ibi tí ní ká pààyàn. ok ẹ bá mi ka Quran chapter ẹ sà mo ti gbọ́ ẹ ka Quran chapter 9 verse 5. níbo lẹ́yìn òkè Quran lọ ṣé Quran wà lẹ̀ ẹni Quran lọ́wọ́. ok má bá yín ṣì má gbé wá sí. Only Jesus TV. ṣé Arabic lẹ fẹ́ kà bí English. èyí tó bá fẹ́ kà ẹ̀ka English àgọ́. náà ilé máa ka ọ̀nà ẹ̀yin lè máa kà mo sọ pé kẹ́ bá wà kalẹ̀ lẹ́ẹ̀ ni mo ti fẹ́ bá yín gbé wá so ẹ wá kà fún wa. ó máa wọlé ńsìn so máa gbé wá sójú school everybody wá jọrí. so ẹ bá wa ká àyà yẹn sà. ẹ bá mi súnmọ́ ẹ súnmọ́ ẹ dáadáa jọ. ok ẹ má wọlé ẹ jẹ́ kí n tún ṣe máa tún screenshot nìyẹn torí kò lè zoom ju báyìí lọ máa tún screenshot ẹ jẹ́ n tún screenshot. mo máa gbé wá sìn. ẹ̀sìn wa ní kẹ́kẹ́ ká pa. òun lélẹ́yìí o ẹ kà sà. But when this month prohibited for fighting are over, slay the idolater was over, you find them ẹ ṣe sùúrù and take them. bóyá ó dà pé sọ̀rọ̀ kí ni Ahmad yẹn ó máa kọ yín lẹ́nu díẹ̀ jẹ́ bá yín gbé sọ international wa so that á lè rọrùn fún yín láti kà. jẹ́ bá yín gbé sọ international so á lè rọrùn yín lọ́rùn láti kà tó bá yẹ pé bóyá Yorùbá ló máa tẹ́ yín lọ́rùn lè bá yín gbé Yorùbá náà wá. bóyá ó ní ẹ̀ sà. And when the sacred months are passed, then kill the polytheists, whoever you find them, and capture them, and besiege them, and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give zakah, let them go on their way. Indeed, Allah is forgiving and merciful. ẹ ṣàlàyé nǹkan tẹ́ ká yín sàn. Nǹkan tí actually Al-Quran Karim ẹ̀ jẹ́ tẹ̀. ẹ ló sà ẹ kó lókun mi náà. yes sir. ẹ ti dín ẹ kó ní orí ẹ̀. ṣẹ́rí Al-Quran ó yàtọ̀ sí gbogbo òwe ṣẹ́rí àwọn àyà kan wà tó sọ̀kalẹ̀ nígbà ogun tó ti yé ẹ̀ jẹ́ tẹ̀. So anabi defensive wall anabi jà so níbẹ̀ tí wọ́n bá ti bá anabi jà anabi ò kí n bá yẹn jà tó ti yé
so ṣé gbọ́dọ̀ sà. mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín sà. So gbogbo ogun tánilẹ̀ ìjà defensive one ẹ rí i pé nígbà tí ó parí àyà yìí sọ pé Allah is forgiving and merciful ó ní ọba Allah ó ní ọba aláforíjì àwọn olùdẹ̀tún ní ọba aláàánú ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ àyà yẹn tó ti yẹ ní alukurani ṣẹ́rí ó yàtọ̀ sí gbogbo òwe pátápátá tó ti yẹ ní gbogbo ogun tánilẹ̀ ìjà ó wà defensive one tó ti yẹ ní so nǹkan tí àyà yìí ń ṣàlàyé fún wa nìyẹn. ok ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ bá mi dárúkọ àwọn ogun tánilẹ̀ ìjà tó jẹ́ defensive war. náà ṣẹ́rí ìgbà tí ṣáàjẹ́ mọ̀ pé ẹ farabalẹ̀ sa o bóyá ẹ mọ̀ dáadáa pé àwọn ogun nínú Islam wọ́n ní orúkọ ìṣẹ́lẹ̀ kò jẹ́ pé ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ni wọ́n fi fún lórúkọ àbúkẹ́ pé wọ́n lè rán yẹn lọ for expedition náà ẹ má ṣàlàyé ẹ dá orúkọ ní àwọn ogun tí wọ́n jà kẹ́ ẹ wá sọ bó ṣe jẹ́ defensive ṣàlàyé pé ẹ máa sọ pé defensive ni ẹ máa sọ nǹkan tó bí ogun yẹn láti máa mọ̀ pé defensive ni so ẹ bá mi dárúkọ àwọn ogun tánà ìjà tó jẹ́ defensive wọ̀ sà. ogun wood ó wà ní ogun tánilẹ̀ ìjà tó jẹ́ defensive. ogun wood kọ́ lọ́kọ́ jà ogun kan ṣáájú ogun wood because ogun wood wọ́n wá retaliate ni. tẹ́ ẹ bá gbàgbé máa rán yín ẹ farabalẹ̀ sà before ogun wood tó ṣẹlẹ̀ àwọn ogun wo ló ti ṣẹlẹ̀ ní Islam tó jẹ́ defensive wọ̀. èmi ò mọ̀. ok bọ ẹ sáré sọ pé ogun wood. ẹni kì í mẹ́sàn-án ogun tó jà ogun tó jà ogun wood. nínú mi sọ pé mẹ́sàn-án àwọn ogun tó jà mo ní mẹ́sàn-án àwọn ogun tó jà tó jẹ́ defensive war so ẹ wá sọ pé ogun wood. afẹ́gbà pé òótọ́ ni àwọn tó gbógun wood yẹn wáyé kí ló ní Muhammadu ṣe tó fi gbógun wood wa. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Muhammad ẹ̀jẹ̀ ó Muslim wà fún wọn tó ti yẹ yín wọn ò dẹ̀gbà tó ti yẹ yín so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ mẹ́ evidence sọ̀rọ̀ tẹ̀sán wá pé torí pé wọ́n ó Muslim fún wa wọn ò dẹ̀gbà fún wa gbógun bá ní orin ló fa wood. evidence wà náà Quran. ok evidence wà náà Quran. ok ayakini. ẹ lọ sura kàfíràn. ok ayakini. gbogbo sura kàfíràn yẹn ló sọ̀rọ̀ nípa àwọn kèfèrí. ok yes sir all right sir ibi tẹ́ ká náà. all right sir. Only say, oh disbeliever, I do not worship what you worship. Nor are you worshipper of what I worship. Nor I will be a worshipper of what you worship. Nor will you be worshipper of what I worship. For you is your religion, and for me is my religion. When the victory of Allah has come and the conquest. Okay, now, verse 9. Sẹ́rí ayàtẹ̀ lọ fún mi, ìkọ́ni question tí mo bí. Ẹ bá lọ wọ sábàbù náà sórí ayàtẹ̀ fún mi. Ẹ máa gbọ́ wípé àwọn òṣèbọ́ wá bá Muhammadu pé wá sí nǹkan tá à ń sìn fọdún kan. Àwọn náà wá sí nǹkan tí wọ́n náà ń sìn fọdún kan ló bí revelation ilé. I know the verse of the Quran and the syrup, the sábàbù náà sórí. Of course, okay, sir, ayà yóò connect Maudu, sir, and I can prove it for you with your book. In case bóyá ẹ mọ̀, ẹ tẹ́lẹ̀. In case bóyá ẹ mọ̀ tẹ́lẹ̀, mo lè prove ẹ̀ fún yín pẹ̀lú ìwé yín. Ó ní ẹ̀jẹ̀ kan fún kẹ̀tìrì fún yín o. Nǹkan tí mo àwọn fásitì kan wà ní kúrò àti ẹgbẹ́ tí mo sì bá tẹ̀lé wá sọ́dọ̀ mi, iṣẹ́ gbìdàgbà máa kàn wó pé ó débì ni. Only the declaration of innocence from Sheikh. This surah is the surah of disavowal from the deeds of the idolaters. It commands a complete disavowal of that Allah statement. Say, oh disbeliever, include every disbeliever on the face of earth. However, this statement is particularly directed toward the disbeliever of Quraysh. It has been said that in their ignorance, they invited a messenger of God to worship their Lord for a year, and they will in turn worship his God for a year. Therefore, Allah revealed the surah, and in it, he commanded his messenger to disavow himself from their religion completely. Now, èmi ń bèrè nípa Udu lọ́wọ́ yín sà. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún yín. Ẹni tí Mùsùlùmí bá sọ fún mi pé gbogbo tí wọ́n jà ní Islam. Ẹni tí Mùsùlùmí bá sọ fún mi pé gbogbo tí wọ́n jà ní Islam defensive ni. Mo lè fi gbogbo ọjọ́ yẹn rẹ́rìn. Ìwé yìí, ìwé kan wà níbí. Bó mo fi ìwé yẹn sí, ó gùn báyìí. Ìwé tẹ̀ ń wò yìí. Ìwé tẹ̀ ń wò sẹ́ni bó ṣe fẹ̀ yìí. Gbogbo tí wọ́n jà ní Islam pátá ló wà nínú yìí. Ẹ ṣe. Wọ́n bá di pé ogun Udu ṣẹlẹ̀. Ànábì tí kọ́kọ́ rún àwọn sọ̀hábà ẹ̀kọ́ lọ máa rẹ́ẹ̀dì àwọn èèyàn tó bá lọ ń ṣòwò. Ẹ bá lọ sínú sírọ̀ Ibn Ziyad. Kílẹ̀ mọ̀ tó ń jẹ́ rédíò sà. Mọ̀ sí mo rédíò ẹni kó máa lọ rédíò wọn. Kílẹ̀ mọ̀ tó ń jẹ́ rédíò sà. Ilé sọ́jà di ẹ̀sọ́ ní ìwà gbogbo àbájọ gbọ́nà. Wọ́n ní wọ́n tó di pé ogun ẹ faraba èmi ò mọ Yorùbá ẹ lè sọ Yorùbá ẹ fún mi. Ilé sọ ìbò yẹn tó bá sọ ìbò ní àná náà ló tù náà ẹ tù. Ok ẹ ṣe ànábì tí má ẹ farabalẹ̀ sà kọ́lọ́ máa dáyàn lọ́nà máa gba property yẹn ní ìtumọ̀ rédíò náà. Pásítọ̀ lẹ́ni. Ẹ farabalẹ̀ ẹ jẹ́ ẹ bèrè pé kí evidence wà ní. Ẹ challenge mi evidence mi wà bí ìyí nígbà tí wà kiri ní tí mo ṣe gbaṣẹ́ síbi nù ọ́fíìsì mi rè. Wọ́n jẹ́ kọ́tí ready kí ló ń pè kí ni wọ́n ń pè ní ready sà kí ló ń pè ní ipe kọ́lọ́ máa ready àwọn èèyàn lọ́nà kí ni ìtumọ̀ ready sà kí ni ìtumọ̀ ready ẹ sà kí ni ìtumọ̀ ready ẹ jọ yẹ wá kí ni ìtumọ̀ ready àní kọ́lọ́ máa dá àwọn èèyàn lọ́nà máa gba property èèyàn ní ìtumọ̀ ready. Ẹni tó bá wá dá èèyàn lọ́nà tó gba property kí ló túmọ̀ sí. ó lè nìyẹn ìgbà ọlọ́sà àwọn olè fi máa rí lálẹ́ pé àwọn mùsùlùmí àti Muhammadu òun lè máa pẹ́ lálẹ́ mùsùlùmí àti Muhammadu wọ́n máa ń ṣe gíjalè. So now ìwé tẹ̀wọ̀ lọ́wọ́ mi là ń pè ní Ibn Ziyad sírọ̀ Ibn Ziyad. Now first reading nínú Islam lélẹ́yìí. Only until he reached a word which is the raid of Ali Abwa, making for Quraysh and Banu Damra, boom, Bakri, boom, Abdul Manat, boom, Kinana. The Banu Damra there made peace with him through their leader, Matashi, boom, Amir, Adami.
Then he returned to Medina without meeting one and remained there for the rest of Safar and becoming of Rabiu and Awa. Sẹ́ni pé wọ́n lọ káwọn èèyàn yìí mọ́lé wọn ni rédí first lady ni wọ́n pè ó lọ káwọn mọ́lé wọn olórí wọn wá make peace pẹ̀lú ẹ̀ ó padà jọ́nà kó bá wọn jà. Rédí expedition of Ubaidah bùnà ní Arit wọ́n rán òun náà jáde ní ó lọ dá àwọn èèyàn lọ́nà. During the stay in Medina, the apostle sent Ubaidah bùnà Arit bùn and Mutalib with 60 or 80 riders from immigrants. There had not been a single one of the Ansari among them. He went as far as water in the Hijaz below Teniyatu Al-Murad, where he encountered a large number of Urays. No fighting took place, except that Zayd ibn Abu Waqqas shoot an arrow. On that day, it was the first arrow to be shot in Islam. And then the two-party company separated. Ànábì ló rẹ́ ẹni yìí jáde Ubay ibn al-Harith yìí jáde ó lọ rẹ́ dàwọn ẹni. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n ní ìjà òṣẹlẹ̀ àmọ́ àfìgbà tí Zayd ó yin ó ṣe arrow sí wọn tó jẹ́ first arrow. Wọ́n kọ́kọ́ máa ta nínú Islam, wọ́n dẹ̀ padà làjà wọn. Sẹ́pà Mùsùlùmí lọ ká wọn mọ́bẹ̀. Ẹ farabalẹ̀ torí Ọlọ́run sà, ẹ jọ̀ọ́ sà. Ṣé ẹ rí wípé mo sọ fún yín pé ìtàn táwọn Mùsùlùmí ṣe ogun táwọn Mùsùlùmí jà áyà tó sọ pé kọ́ lọ jagun ẹ máa bá bọ́ ṣe jagun ẹ bá nu sírọ̀. Tá a bá fẹ́ dé Ànábì níyàwó yes kí lórúkọ àwọn ìyàwó ẹ ní sọ pé ká má kà sírọ̀. Àwọn nǹkan táwọn Mùsùlùmí ṣe ogun rúdù tí wọ́n jà sóhun nìkan lógun tọ́jà ní Islam. Àlàyé tó bẹ̀rẹ̀ ogun yẹn ṣe rí inú Quran. Ẹ má jẹ́ ká máa dì sí ìbàdà wa nǹkan táwọn Mùsùlùmí ṣe lélẹ̀ continuation kan yẹn. Nǹkan tó bá ti ṣe náà ọba mi yọ owó mi ìjọba. So continuation kan yẹn ló ń lọ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ bá lọ. Náà ogun rúdù fún ara ẹ̀ return mercy ogun Bádìrì ni ogun Bádìrì dẹ̀rẹ̀ wọ́n lọ digun jalè ni. Sẹ́ni kúrò àlọ́dọ̀ yìí bẹ́ẹ̀ àwọn Mùsùlùmí lọ digun jalè ni sẹ́ni kúrò àlọ́dọ̀ yìí. Wọ́n á gbọ́dọ̀ wà lọ́dọ̀ tí yín bẹ̀yẹn ebe yẹ kó gbẹ sọ́dọ̀ náà. Mo ń béèrè ní pẹ́sẹ́ ní kúrò ẹ̀sà ẹ̀jọ̀ sẹ́ni kúrò àlọ́dọ̀ yìí mo ń bọ̀ sà ẹ̀jọ̀. Kò sí Kùránì yìí jọ fún mi. Ẹ ṣó ibi tí àdébí wọ́n ti jalè nínú Kùránì lọ́dọ̀ yìí lẹ̀. Alright sir, kò sí problem evidence yìí Ìjọba ti fún bẹ́ẹ̀ ṣé mo fẹ́ kéèyàn jalè tí fòrò ń jẹ́lẹ̀ ìjọba ti fún mi. àánú ẹ̀ lè sọ fún mi ẹ̀ má tẹ̀sà no ẹ̀ lè sọ fún wa pé ẹ̀ gbọ́dọ̀ má di thief ẹ jẹ́ ń béèrè kan lọ́wọ́ yìí ẹ bá lọ ṣe business ẹ bá lọ ṣe òwò ẹ faraba ẹ jọ sáà Mo ń gbọ́ yín. bẹ́ẹ̀ sọ ẹ bá jáde ṣe máa kọ́ sínú tó yín kó lè ní ni but ọ̀rọ̀ tábàjọ kan àdúrà mọ̀ pé ẹ jáde ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ bá lọ ṣe business ẹnìkan wá gbọ́ pé ẹ lọ ṣe business ó wá kó àwọn ọmọ ẹ̀yìn ẹ wá da yín lọ́nà tó fẹ́ gbà kí ni lọ́wọ́ yín kí lẹ́ni wá sí yẹn. Àwọn adigun jalè nìyà wọ́n á rọ̀bì ni àti pé wọ́n á rọ̀bì fún àwọn adigun jalè. ó ti tán ní tí mo máa dùn ṣe tó bọ̀ fún yẹn ẹja bàbá no ẹ sàì farabalẹ̀ sà mo bèrè lọ́wọ́ yín sì pé ẹ bá lọ ṣe business àwọn ìwà da yín lọ́nà wọ́n fẹ́ wá gba nǹkan wọ yín kí ló ṣe ẹ sọ wípé ìdigunjalè lọ́wọ́ ṣe náà tá a bá ti wá dénú ìwé yín tá a bá pé tí mo máa dùn ṣe náà nìyẹn ẹ pè mí lókùrọ̀ náà sọ. Mo ń gbọ́ yín. ọ̀rọ̀ yẹ́ ṣe ntí àmọ́ ṣe kínní ẹ̀yin tẹ́ bá sẹ́yìn wò ẹ bá máa gbé láìkì yẹn 100,000 ẹ̀ lè bá wa máa follow ẹ já lọ sínú sura 8 ọtún máa tá a méjèèjì má jẹ sùn sura 5 sura 8 aya 5 to 7 àmà kọ́kọ́ kà á wà wọ́n tí tafsiri aya kura ẹ̀ sọ. Ó ní gẹ́gẹ́ bí ọba rẹ̀ ti mú ọ jáde kúrò nínú ilé rẹ̀ pẹ̀lú òdodo àti pé dájúdájú àwọn ìpín kan nínú àwọn olùgbàgbọ́ òdodo kórìíra rẹ̀ wọ́n ń bá ọ ṣe ìfanfà nípa òdodo lẹ́yìn ìgbà tí ó hàn gbangba bí ẹni pé wọ́n ń darí wọn síbi ikú tí wọ́n sì ń wò ó àti pé láti ìgbà tí Allah ń bá yín ṣe àdéhùn ọ̀kan nínú àwọn méjèèjì pé dájúdájú wọn yóò jẹ́ tiyín tí ẹ sì ń fẹ́ pé èyí tí kò ní ohun ìjà ni kí ó jẹ́ tiyín ṣùgbọ́n Allah fẹ́ láti fi ìdí òtítọ́ rinlẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ àti láti gbé gbòǹgbò àwọn aláìgbàgbọ́ Mr. Fis ayàtà tẹ̀ ọkọ̀ kàyínà ìjọ yé yín bí so yé yín. Ẹ̀yà ó yé mi gbọ́. Kí ni sábàbù tó bá yé yín kí ni sábàbù nùsùlù ayà yìí. Kí ló sọ? Tó bá yé yín kí ni sábàbù nùsùlù ayà yìí. Ṣé nǹkan tí àyà yẹn sọ ṣó ti yé? Nǹkan tẹ sọ tẹ́lẹ̀ ẹ sọ ẹ ní à ń sọ̀rọ̀ nípa ìdílé. Ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ kò yé yín nìyẹn. Now ẹ dákẹ́ wá sínú tafsir. This is Surah Anfal, Surah 8. Sorry, Surah Anfal, Surah 8. Ayah 5 to 8. Sorry. Kí ni tafsir sọ? Only Muhammad Ibn Ishaq reported that Abdullah. Ẹ lè mọ̀ pé kò sí lọ́nu ta fẹ́ káì. Ibn Ishaq yẹn lélẹ̀. Ẹ dákẹ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ sir please, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká respect ara wa, ẹ bá mú tìmọ̀ fún mi. Tí n bá fẹ́ ṣàlàyé nǹkan, ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe tẹ́ mi lọ́rùn. Mo máa sọ wípé máa kà pẹ́tẹ́ ìta lọ. Mo fẹ́ ṣàlàyé nǹkan ní kí mo kọ̀ fẹ́ kà lásán. Ẹni tí wọ́n kọ́ tì ń dì ìwé ẹ̀ lélẹ̀. Péèjì tọ́wọ́ yẹn dẹ̀ wà nínú ìwé 289 ẹ jẹ́ ṣé òun náà sílẹ̀. Ó ní Muhammad Ibn Ishaq reported that Abdullah ibn Abbas said when the messenger of Allah had Abu Sufyan had left Sham area head toward Mecca with Quraysh caravan, he encouraged the Muslim to march forth to intercept them, saying, "This is the caravan of Quraysh, carry their property, so march forth to intercept it. Allah may make it as a worse for you." The people started mobilizing Muslims, although some of them did not mobilize, thinking that Prophet would not have fight. Abu Sufyan was consciously gathering information on the latest news spying on traveler he meets, out of fear for the caravan, especially upon entering the area of Hijaz, Western Arabia. Some traveler told him that Muhammad had mobilized his companions for his caravan. He was anxious and hired Dambun Amir al-Ghifar to go Mecca
to go to Mecca and mobilize the Quraysh to protect their caravan, informing them that Muhammad had mobilized his companion to intercept meanwhile, to intercept the caravan. That Damgun army went in a hurry to Mecca. Meanwhile, the messenger of Allah marched with his companion until he reached a valley called Dafiran. When he left the valley, he camped and was informed that Quraysh had marched to protect their caravan. The messenger of Allah consulted the people of advice and conveyed the news about Quraysh to them. Abu Bakr stood up and said something good, and so did Umar. Al-Miqdad bin Amir stood up and said, "O Allah messenger, master, what Allah has commanded you, for we are with you. By Allah, we will not say to you what the children of Israel said to Musa." Sẹ́gbọ́, ó sọ wípé Muhammad ọmọ Isaac sọ pé òun gba láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Ibn Abbas pé nígbà tí Muhammad gbọ́ wípé Abu Sufyan bọ̀ láti Ṣáà, ó ń bọ̀ ní Mẹ́kà pẹ̀lú ọkọ̀ ẹrù àwọn Kùrẹ́sì, ó pe àwọn Mùsùlùmí pé ẹ wá, ẹ jẹ́ ká jáde lọ láti lọ gbà lọ́wọ́ wọn. Ó sọ wípé ọkọ̀ ẹrù àwọn Kùrẹ́sì rẹ o, ẹ jẹ́ lọ gbà, àhálà lè ṣe ní ohun ìkógun fún wa. Àwọn Mùsùlùmí sì bẹ̀rẹ̀ sí ní kó ara wọn jọ láti lọ gba nǹkan wọ̀nyí. Àwọn kan sọ wípé àwọn rò pé Muhammad yẹ kó lọ sí ogun ní àkókò yìí. Bí wọ́n ṣe ń bọ̀ náà, Abu Sufyan fetí sílẹ̀, ó ń gba ìròyìn lọ́dọ̀ wọn pé ẹ̀yin èèyàn kí ló ń ṣẹlẹ̀ wájú tí tó fi rí ẹnìkan sọ gbogbo Muhammad pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ti wà wájú, wọ́n fẹ́ wá gba nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. Nígbà tí Abu Sufyan gbọ́rọ̀ yìí, ẹ̀rù bà á, ó sì gba arákùnrin kan tí a ń pè ní Damdam wípé kó lọ sọ́dọ̀ àwọn ará Mẹ́kà, kó lọ sọ fún wọn wípé Muhammad pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti kóra wọn jọ o, wọ́n fẹ́ wá jí kíní ìgbà lọ́wọ́ wa. Nígbà tí arákùnrin sì lọ, Muhammad náà máàsì ó lọ dúró síbi kan, ó ń retí. Ìgbà tí wọ́n wá gbọ́ àwọn Kùrẹ́sì bọ̀ fẹ́ wá protect property wọn, Muhammad wá béèrè lọ́wọ́ Abubakar àti Umar àtàwọn sọ̀rọ̀ àwọn kíni káwọn ṣe. Wọ́n ní kó tẹ̀síwájú. Arákùnrin kan tí a pè ní Al-Miqdad náà sọ pé tẹ̀síwájú ní kátà láti kó lọ gbà nítorí kó lọ jí kóra pípù yìí wípé àwọn ò ní sọ nǹkan táwọn ọmọ lẹ́yìn Israẹli àwọn Israẹli sọ nígbà ayé Musa, àwọn ò ní sọ bẹ́ẹ̀ fún ẹ. Mr. Afis, mo bèrè ọ́ ilẹ̀ kan pé tẹ́ bá lọ ṣòwò, ẹnìkan fẹ́ wá gba nǹkan òyìn lọ́wọ́ ilẹ̀ kan pé kí ni ẹ ló lè ní. Iye tí Muhammad ṣe yìí tó gbọ́ àwọn lọ ṣòwò, ó fẹ́ lọ gbà kan lọ́wọ́ wọn, ìgbà kí ló wù. Ẹ sì máa kó fún yín kẹ́dá wa ló ń báyìí. gbogbo nǹkan tẹ kàyẹ pátápátá ṣẹ́rí ẹ̀yìn ọ̀dá sáà nǹkan tẹ kàyẹ ẹ̀yìn ìjà ogun tí wọ́n fẹ́ wá fi bá nẹ́bì tí wọ́n fẹ́ wá fi bá ànọ́bì jà òun kẹ́ lànà bí fẹ́ lọ gbà lọ́wọ́ wọn property wo ni wọ́n dárúkọ fún ọmọ ẹ sà ẹjọ kí ló pè ní caravan ẹgbọ́n ẹ ṣe sùúrù sà kí ló pè ní caravan. ẹ̀yin ká sọ fún ẹ ẹ má bèèrè pẹ́sẹ̀ lọ́wọ́ mi. ẹ dákẹ́ náà. No, ẹgbọ́n tí mo yẹ sọ ni only Muhammad bin Isaac reported that Abdullah bin Abbas said when the messenger of Allah heard that Abu Sufyan had left Sham headed toward Mecca with Quraysh caravan. Wọ́n sọ pé nígbà tí Muhammad gbọ́ wípé Abu Sufyan ó kúrò ní Ṣáàmù ó ń bọ̀ ní Mecca pẹ̀lú ọkọ̀ ẹrù àwọn Quraysh wọ́n sọ pé lọ Mẹ̀dínà fẹ́ lọ jagun ó ń bọ̀ láti Ṣáàmù. Ṣebí nǹkan ọjà títà ní wọ́n pè ní wọ́n bẹ̀ nǹkan ọjà títà ní náà. ọjà ojú wọn tà. ẹ ṣe sùúrù sà ẹ jọ ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí sí ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀mọ́ báwọn Kùrẹ́sì ṣòwòṣòwò ni wọ́n. ẹ dáhùn bẹ́ẹ̀ yẹ sà ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ sọ pé ọjà wo ni wọ́n ń tà ẹ sọ pé ọjà wo ni wọ́n ń tà sọ́ńtà jàlẹ́ ibẹ̀ ẹ farabalẹ̀ ẹ ṣe mo fẹ́ nǹkan tí mo ń sọ fún yín mo ní ṣe fẹ́ sọ fún wa wípé ẹ mọ̀ pé àwọn Kùrẹ́sì ṣòwòṣòwò ni wọ́n iṣẹ́ òwò lọ́ máa ṣe. ẹ lọ sí sura 106 ẹ já lọ sura 106 ẹ já lọ nù Kùrán ìkùkù ní mùwé mi wá sí fi dá yín lóhùn Kùrán náà nílò àmú owó dẹ̀ yà mí lẹ́nu ayé àtẹ̀dẹ̀ tí mo dẹ̀ fẹ́ ta fẹ́ kà yìí ayé àtẹ̀ fi ń kírun everyday ni ayé àtẹ̀ fi ń kírun ẹ farabalẹ̀ ó ní láti lè dáàbòbò ìran Kùrẹ́ṣì ìdáàbòbò wọn ni nígbà ìrìn àjò àwọn ẹgbẹ́ oníṣòwò nígbà òtútù àti ìgbà ooru. ẹ farabalẹ̀ sà màá rẹ̀ nà ẹ dákẹ́sà ẹ má sọ bẹ́ẹ̀ fún mi sà ẹ dákẹ́sà ẹ̀yin ìyànwó àṣà pé máa sọ fún mi sìn ó sọ gbogbo wọn bẹ̀ pé àwọn Kùrẹ́ṣì ìgbàjà olóòtú àgbà pé yòówó ni wọ́n ṣe tó pè mí lókùrọ̀ wípé sẹ́yìn pé Kùránì sọ ó clarify ẹ̀ wípé àwọn Kùrẹ́ṣì o ṣòwòṣòwò ni wọ́n láti lè dáàbòbò ìran Kùrẹ́ṣì ìdáàbòbò wọn ni nígbà ìrìn àjò àwọn ẹgbẹ́ oníṣòwò ní ìgbà òtútù àti ìgbà ooru nítorí náà kí wọ́n máa ṣe ìjọsìn fún Ọlọ́run ọba ilé yìí ẹni tó fún wọn ní oúnjẹ kúrò níbi ebi tó sì fi wọn lọ́kàn balẹ̀ níbi ìbẹ̀rù. Quraysh is a businessman ẹ jẹ́ sáré ṣàṣẹ wọ́n mọ̀ dẹ̀ pé bóyá wọ́n lọ kò sànú wa o ní mùsùlùmí sì lè máa bá wa argue lórí nǹkan tí ẹ̀sìn rẹ̀ tó jẹ́ pé nǹkan tó clear mú bá o. Ya riga ya tafi, mama silo. No, what's my name? Abi, sorry. Money, is it true? Is it true that Quraysh are business people? So is it true that Quraysh are business people now? Only yes, it is very true. Quraysh were an elite Arab tribe of merchants. They controlled Mecca in 7th century and they were most powerful business leader in Arabia. Most powerful business leader in Arabia. Now only why they were great business people. Women and Summers caravan. They organized massive trade trips. They traveled north to the Levant Syria in summer and south to Yemen in winter. In that way, the caravans, sorry, a caravan is a vehicle or a line of travelers moving together. The term refers to travel trailers stored behind the car used for holidays or group of merchants and animals like cattle traveling safely across deserts. So bí a ṣe wọ́n kakíní ìsìn tí tó bá ń yà mí lẹ́nu pé mùsùlùmí bí mí léèrè pé ọjà wo làwọn Kùrẹ́ṣì ń tà ó yà mí lẹ́nu.
whereas àyà ní sóra ní lásìkò rẹ̀ sì yìí ó lójú mùsùlùmí tí ẹ̀ka lójúmọ́ láti fi kírun ṣé ká sọ pé ẹ̀ka nǹkan tí ẹ̀mọ̀ túmọ̀ ẹ̀ ní àbí kí ló ń ṣẹlẹ̀ ṣé ká sọ pé ẹ̀ka ní lásìkò rẹ̀ sì tẹ̀ ń ká everyday ẹ̀ fi ń kírun ẹ̀ ń sàlọ́wọ́ pátá ìforí dólẹ̀ ẹ̀mọ̀ túmọ̀ ẹ̀kọ́ ká lẹ́yìn kan pé àwọn tó ń gbọmílé wọ́n ti láṣìírí wípé caravan àwọn oníṣòwò ní ọkọ̀ àwọn arìnrìnàjò pọ̀ tó ṣòwò ní ìṣe pé wọ́n kókó ọjà àwọn arìnrìnàjò ní wọ́n lè sọ pé wọ́n ń bọ̀ láti bọ̀ sílé ṣòwò ní sáàmù ní wọ́n padà bọ̀ ní mẹ́ta wọ́n sọ pé wọ́n múra ogun ìgbà tí wọ́n rí bẹ̀bọ̀ ó ní ẹjẹ́ ká lọ gba nǹkan yẹn lọ́wọ́ wọn ó yà á lókè ṣòwò dẹ ìgbà tẹ́lẹ̀ yẹn gbọ́ lọ́sẹ̀ ìránṣẹ́ pé àwọn èèyàn pé kọ́ wá protect nǹkan yẹn tó bá jẹ́ pé wọ́n múra ogun tó fẹ́ lọ jagun ni ṣé lẹ́sẹ̀ tó máa rán àwọn èèyàn ṣẹlẹ̀ lọ́mọ pẹ̀lú máa pa àwọn tó wá protect wa ẹja gbọ́dọ̀ lẹ́nu yín ká gbọ́ tẹ́tù sọ ẹ̀rẹ́ yìí pé mi ló kò rẹ́sì mọ́ evidence jáde mo wá fẹ́ gbọ́ evidence yìí jẹ́ fún mi ẹ sì máa kó fún yín ẹ ló ṣe àti láǹpà sọ ẹ̀yin ní kẹ́ sọ̀rọ̀ báyìí sà ẹ kú iṣẹ́ ìyá ṣe rí Islam nǹkan méjìlá ń tẹ̀lé nínú Islam ṣe tí táwọn ìfilẹ̀ fún wa alukurani and hadith okay now hadith ọ̀rọ̀ tá níbi sọ ni àṣìbẹ̀ alukurani ọ̀rọ̀ tá fi rán nẹ́bi ni anẹ́bi kọ́ ló alukurani Allah ló fa alukurani rán nẹ́bi sallallahu alaihi wasallam then tọ́pìkì tí mo ń bá yín sọ kí a tó yàmọ̀ sí ìfàmù pé à ń sọ wípé ta ló da ìlú tó ti yé now ẹ ṣe sùúrù ilẹ̀ ilẹ̀ máa rìn now ẹ wá ń lọ sọ́tún ẹ ń lọ sósì tó ti yé ẹ má sọ bẹ́ẹ̀ sir please ẹ jọ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ language yẹn fún mi sir ẹ má sọ language yẹn fún mi sir ẹ má sọ language yẹn fún mi you came here first of all bí la fi ṣàlàyé nǹkan látàárọ̀ o sì ní ká ti lọ sọ́tún ká ti lọ sósì èmi ń béèrè question lọ́wọ́ yín ẹ rí evidence látàárọ̀ so ẹ má gas láti kéye à ń lọ sọ́tún gbogbo ọ̀tẹ́ sọ mò ń béèrè evidence ẹ rí mo dẹ̀ mú àwọn evidence yẹn wá ẹ wá sọ pé à ń lọ sọ́tún à ń lọ sósì ẹ̀yin lọ sọ wípé ànábì ò ní ká pààyàn ni mo ṣe mú àwọn àyà kúrò àwa ẹ dẹ̀ sọ wípé ogun ni mo wá ní ogun ẹni gbogbo tọ́jà lóṣù pé defensive ni mo wá ní ìbò nínú àwọn ogun yẹn ẹ sọ pé ogun wood ẹ mo ti ní ẹ dákẹ́ mo wá béèrè lọ́wọ́ yín pé kí ló fa ogun wood ẹ evidence now because ogun wood kọ́ ló kọ́ sẹ́yìn ní Islam muhammadu pẹ̀lú àwọn sábà tí wọ́n digun jalè wọ́n ti máa ń da àwọn èèyàn náà wọ́n ti gba property wọn before ogun wood tó ṣẹlẹ̀ retaliation ogun wood ọ̀dọ̀ tí wọ́n kọ́ tó ní mo bẹ́ evidence wa so wọ́n béèrè lọ́wọ́ yín sà ẹni tó rí yín tẹ́ ẹ lọ ṣòwò sà tó wá pàdé yín lọ́nà láti wá gba nǹkan yẹn lọ́wọ́ yín kí làá máa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin sọ fún wa wípé olè ni adẹ̀ níbi táwọn ibi ti ṣe ẹ wá tún sọ fún wa sí pé Kùránì nìkan o àti àdìsí o òun làlá fún yín. ọkẹ tí bá bí léèrè kí n bá bí léèrè sí pé kí ló bí ogun Bádìrì nǹkan tó fẹ́ bí yín sì kẹ́ bá mi dáhùn ẹ bá dẹ̀ ti mọ̀ ẹ bá ń bọ́lẹ̀ kí ló bí ogun Bádìrì. ẹ̀yin ogun Bádìrì ẹ̀yin náà lè ṣàlàyé fún wa sílẹ̀ ìyẹn tó gbẹ̀sọ̀ lọ ní sí ẹ̀yin ogun Bádìrì ẹ̀yin ṣàlàyé fún wa ó mọ̀ wá kálẹ̀ sí gbọ́ àwọn ilẹ̀ ṣàlàyé fún wa. bàbá wọlé sà ẹ ṣeun gẹ̀ẹ́sà ṣé wá rí ọ̀rọ̀ wa tá a fi ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tó fi jẹ́ pé ilẹ̀sùn kan tá a fi ń lọ sórí àwọn báṣìsì kan a sọ pé ta ló ń dàlúrú ẹni pé kò sínú Bíbélì pé tí Jésù ti ní ká pààyàn òótọ́ ni Jésù ní ká pààyàn nìkan kò sì fọwọ́ sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì ti fọwọ́ sí ẹ sọ wípé Muhammadu náà sọ pé ká pààyàn ẹ sà tí ẹ bá lè fún mi láyà Kùránì kan tó sọ wípé kí mùsùlùmí má pa aláìgbàgbọ́ tí wọn dẹ̀ abrogate àyà Kùránì yẹn á di mùsùlùmí lálẹ́. wọ́n ti bẹ̀rẹ̀ kàtí mo ní ìjọ wọ́n ti bẹ̀rẹ̀ kàtí mo ní ìjọ yín kẹ́ fún mi sà. ẹni tí mo bá lè fún yín ní àyà Kùránì kan tó sọ wípé kí mùsùlùmí kó má pa ẹni tí ì ṣe aláìgbàgbọ́ àbí. ẹ bá lè fún mi láyà Kùránì kan ẹ gbọ́ pẹ́sọ̀ mi dáadáa ẹ bá lè fún mi ní àyà Kùránì kan tí Muhammadu ti ní ẹ má pa aláìgbàgbọ́ o tí wọn dẹ̀ abrogate àyà yẹn tí wọn pa àyà yẹn táyà yóò parẹ́ ẹ bá yàrá sọ pé wọn máa abrogate àwọn ọ̀dọ́ máa ń fẹ́ ní ìdínkù tí a dẹ̀ nípa àyà yìí kan wọn abrogate yẹ o máa di mùsùlùmí lálẹ́. ẹ lọ sí Quran láti bá kọ́ra. àyà kí ni o bẹ́ẹ̀ ni àyà kí ni sà. mo ń bọ̀ wá.